ẹ kú dédé wòye ẹ̀yin ará lé níbikíbi tí a bá ti ń wò àbí nínú àsìkò tí ó bá wù yín kí ẹ tún wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí káàbọ̀ sórí ètò yẹn ètò Aṣẹ́wà Pa lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà náà láti ń kí yín bẹ́ẹ̀ ni èmi tí ẹ wò lórí tẹlifíṣàn yìí náà ni Máyọ̀wá David ọmọ Àjàní bàbá tó bí mi lọ́wọ́ mo kí káàbọ̀ sórí ètò Aṣẹ́wà Pa ẹ̀yin alẹ́ mi gẹ́gẹ́ bí ìṣègbè Ṣẹ́wà Pa èmi náà wà pa lórí ètò Máyọ̀wá David ọmọ Àjàní ó wà pa lórí ètò bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń mọ̀ bẹ́ẹ̀ ṣe bá ṣe máa ń ṣe lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà lórí ètò Aṣẹ́wà Pa àwọn kíyàn fún ọjọ́ ìbí ìgbéyàwó ọ̀rẹ́ tímọ́tímọ́ tí o ti rí ìsọmọlórúkọ oyè jíjẹ àṣeyọrí kan fún graduation lóríṣiríṣi bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Lónìí ètò wa ó pín sí ipa méjì a máa kí àwọn fún ọlọ́jọ́ ìbí gẹ́gẹ́ bí ìṣe wa lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí a rẹ̀ tún máa kí àwọn tí ó ṣe oríire kan tàbí ìkejì lórí ètò lónìí láì fi àkókò wa ṣòfò rárá a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bá wa láìkẹ́ tẹ́ ń fọ́lò wa bẹ́ẹ̀ ni tẹ̀dẹ̀ bá wa ń ṣẹ̀rẹ̀ káàkiri a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gan ẹ sì mọ́ bá wa tẹ̀síwájú sí i lórí ètò Aṣẹ́wà Pa náà ní báyìí ẹ ṣe ká sáré bọ́ sójú iṣẹ́ àwọn tí a fẹ́ kọ́kọ́ kì í àwọn kan ni wọ́n gba oyè jíjẹ ní ibì kan tàbí ní ọ̀nà ibì kan ní lóríṣiríṣi ẹni àkọ́kọ́ tó wà lọ́wọ́ mi ni Father Chris bẹ́ẹ̀ ni ó gba oyè professor ní Procha University ní South Africa òun náà ló wà tí ó ti gba oyè professor gẹ́gẹ́ bí professor ní university náà ní ìlú South Africa pé ọgbọ́n tó fi kàwé yẹn kò ní dàrú mọ́ lórí àmì àṣelérò lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà láti ń ké pé ó kú àṣeyọrí o ẹ̀mí rẹ̀ á lò pẹ́ bẹ́ẹ̀ ni kò rọrùn púpọ̀ láti jẹ oyè professor kò tún rọrùn rárá láti lọ ná èyí ọdún mélòó kan ní iléèwé gíga láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ débi tó tún á gba oyè professor a kí i pé ọgbọ́n náà tó lò àti àsìkò tó lò kò ní jó mọ́ ọ lọ́wọ́ kí ìka àbámọ̀ pé ìbámọ̀ ti mọ̀ kóun mọ́ lọ kà á o kò ní dé bá àṣẹ Elédùmarè bẹ́ẹ̀ ni ẹnì kejì tó wà lọ́wọ́ mi náà ni Ayọ̀dèjì Akínyẹlé Daswat Akínẹ àwọn náà graduate ní University ICC Wales ní ìlú UK wípé à ń kí wọn náà pé wọ́n kú àṣeyọrí náà ìgbà ọdún kan 1 minute ní gbogbo ọjọ́ náà ní ọdún náà ní bẹ́ẹ̀ gbogbo ọjọ́ òun ni ọdún fún wa lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà lórí ètò Aṣẹ́wà Pa bẹ́ẹ̀ ni a kí wọn pé wọ́n kú àṣeyọrí ẹ̀bùn wa lò púpọ̀ wípé àsìkò tán lò náà wọn ní fi ṣòfò rárá àmín ẹnìkẹta tó kù tí a fẹ́ kí fún àwọn tí ó ṣe oyè kan bẹ́ẹ̀ ni ẹnìkẹta yẹn náà a dúpẹ́ lọ́wọ́ wọn pé àti lọ́wọ́ Ọlọ́run pé àwọn ni wọ́n já ewé ìborí fún chairman Àkókò North West ní Ondo State ẹni tí ń ṣe Honourable Ẹ̀san Owólabí ẹni tí wọ́n dìbò fún láti jẹ́bi gẹ́gẹ́ bí chairman Àkókò North West ní ìlú Ondo òun náà ni wọ́n wà pé wọ́n kú o àṣeyọrí o wọ́n kú olùborí ìgbà tí wọ́n dé orí oyè náà á tu gbogbo àwa aráàlú lára àmì àṣẹ Elédùmarè ẹnì kẹrin tí a fẹ́ kì í à ń kí fún condolence èyí tí ń ṣe abánirò bẹ́ẹ̀ ni abánidárò bẹ́ẹ̀ ni abánidárò à ń kí wọn fún condolence greeting fún tani o fún the K1 ultimate Alhaji Wasiu Ayinde Marshal fún ìyá wọn ikú ìyá wọn ẹni tí wọ́n pé 106 years tí wọ́n kú tí wọ́n fi ayé sílẹ̀ ìṣẹ́jú kan náà ní péréte. Ọlọ́run bá fi ọ̀run kẹ́ màmá àwa fẹ́ràn yín ṣùgbọ́n Jésù fẹ́ràn wa jù ó fẹ́ràn yín jù wá lọ bẹ́ẹ̀ ni à ń kí yín náà wípé ní wípé ẹ̀mẹ̀yìn ọmọ
ìyẹn ohun tí gbogbo òbí abiyamọ náà mọ̀ ń gbàdúrà fún pé kó mọ́ mọ́ ẹ̀yìn ọmọ rẹ̀. bẹ́ẹ̀ ni ọdún máa jìnnà síra Alhaji Wasiu Ayinde Marshal ọdún máa jìnnà síra bẹ́ẹ̀ ni a gbàdúrà fún yín àti ẹ̀yin àti ìdílé yín tó kù Ọlọ́run ọba wa yóò bá yóò dì yín mú yóò gbọ́ àdúrà yìí ọdún máa jìnnà síra o ẹ má wàá ká gbọ́gbọ́ lórí ètò náà ẹ má jẹ́ ká gbọ́gbọ́ náà ikú náà kò rọrùn púpọ̀ láti sáré pàdánù ẹnìkan bó tilẹ̀ ṣe pé màmá náà ti dàgbà màmá pé 106 years tí wọ́n tó fi ayé sílẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ wọn perfect rest in peace yes. ẹni ká sáré bọ́ sí àwọn ọlọ́jọ́ ìbí tó wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọlọ́jọ́ ìbí gẹ́gẹ́ bí ẹ ti mọ bí a ṣe máa ń kà á àmọ́ mu lẹ́sẹsẹ náà ni àwọn tí a fẹ́ kọ́kọ́ kì í wọ́n jẹ́ ọmọ January 12 ní ọdún tí a wà yìí ọmọ January 12 ni wọ́n àná ni Mr. Ayéwùmí Adéníran the long man bẹ́ẹ̀ ni àkí wọn pé happy birthday long life and prosperity ìgbàdúgbò àwọn mìíràn jọ wọ́n jẹ́ ẹni tí wọ́n ṣe real estate and property agent ní ìlú Èkó agent ni wọ́n tí o bá wálẹ̀ tí ò ń wá estate àbí ò ń wá properties kankan tí o fẹ́ rà àbí tí o fẹ́ kàn bá mójútó ìwáṣà ti kàn sí wọn kàn sí Mr. Ayéwùmí Adéníran ẹni tí wọ́n mọ̀ pé tí wọ́n mọ̀ sí the long man bẹ́ẹ̀ ni àwọn náà ṣọjọ́ ìbí pé wọ́n pé ọdún ọ̀hún fi ọdún kan lé ọdún wọn ìgbà ọdún kan 1 minute ni àṣeyí máa ṣàmọ́dún happy birthday to you long life and prosperity sir long life and prosperity àwọn ọmọ Yorùbá Àtàtà náà ló kí lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà pé àṣeyí ṣàmọ́dún o ẹnì kejì tó wà lọ́wọ́ mi àwọn bọ́ sí January 16 bẹ́ẹ̀ ni wọ́n bọ́ sí January 16 àná ni Professor Ọ̀túnba Peter Ọládélé Fátómilọ́lá aka at 79 years old aka òṣèré ni wọ́n ẹ má jẹ́ fún wọn lékè ká má fún wọn lékè ṣiṣẹ́ àwọn jẹ́ òṣèré gbajúgbajà náà ni wọ́n Professor Ọ̀túnba Peter Ọládélé Fátómilọ́lá wọ́n ṣe ọjọ́ ìbí pé àwọn pé 79 years old ní January 16 happy birthday long life and prosperity to you sir ìgbà ọdún kan 1 minute jọ àṣeyí ṣàmọ́dún àwọn olókì àwọn ọmọ Yorùbá Àtàtà olólùfẹ́ yín náà ni àwọn náà wọ́n kí í pé àṣeyí ṣàmọ́dún ìgbà ọdún kan 1 minute jọ ẹ jèrè ọmọ àmì àṣelérúwa rẹ̀ ẹ kú ọjọ́ ìbí ó kó ẹyọ kan tí ó fi pé 80 bẹ́ẹ̀ ni bàbá náà ti ń dàgbà lọ náà nìyẹn àgbà yóò dá lẹ́ àmì ẹni ìkẹta tó kù ní ilé ní ọwọ́ mi báyìí àwọn bọ́ sí January 29 22 níbínú ni wọ́n bọ́ sí January 22 àwọn náà ni Olúwàjọmílójú Ògúnmọ́dẹ́dẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ọjọ́ ìbí ní January 22 àṣeyí ṣàmọ́dún ọ̀gbẹ́ni Jọmílójú Ògúnmọ́dẹ́dẹ́ long life and prosperity ìgbà ọdún kan 1 minute ni àṣeyí ṣàmọ́dún àwọn ló ń kí ẹ àwọn mọ̀lẹ́bí rẹ àwọn dádì àti mọ́mí ẹ àti àwọn ẹ̀gbọ́n àbúrò rẹ Fọlá Jọmílójú Fọlá Israel àti Justina àwọn náà wọ́n kí ẹ pé àṣeyí ṣàmọ́dún most especially your kati your father and your mother wọ́n kí ẹ lọ́pọ̀lọpọ̀ lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà pé ìgbà ọdún kan 1 minute níjọ Ọlọ́run máa bá wa fi ọgbọ́n ìmọ̀ àti òye tó nílò ṣe láti tẹ̀síwájú náà ayé Ọlọ́run máa bá wa yọ̀ǹda rẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni on the 22 January òun náà lòun náà wọ́n ṣe ọjọ́ ìbí bẹ́ẹ̀ ni Jọmílójú Ògúnmọ́dẹ́dẹ́ ẹnì kẹrin tí ó wà lọ́wọ́ mi náà ni òṣèré Akíntúndé Yusuf Àmùdá Èkó àwọn náà ṣe ọjọ́ ìbí pé akín wọn lọ́pọ̀lọpọ̀ ní January 22 bákan náà January 22 náà làwọn náà ṣe ọjọ́ ìbí ìgbà ọdún kan 1 minute jọ àṣeyí ṣàmọ́dún ìgbà ọdún kan 1 minute àṣeyí ṣàmọ́dún àwọn ẹ̀jí rẹ̀ ṣùwà lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà òṣèré náà làwọn náà ṣe ọjọ́ ìbí happy birthday long life and prosperity to you sir ìgbà ọdún kan 1 minute ni ọmọ Yorùbá Àtàtà ló kí í pẹ̀lẹ́ wọ́n ní pé ká ṣe é pẹ̀lẹ́ pé ẹ kú ọjọ́ ìbí o ìgbà ọdún kan 1 minute ni àṣeyí ṣàmọ́dún èyí tí a ṣe lọ́dún yóò jù tẹ̀mí lọ àmín ẹni tí ó tún kù ní ọwọ́ mi báyìí àwọn náà ni Péjú Ògúnmọ́lá Ọmọbálanlé ní January 23 àwọn náà ṣe ọjọ́ ìbí òṣèré náà ní làwọn náà ẹni tí ń ṣe ìyàwó Pàpílúwẹ̀ àwọn náà ṣe ọjọ́ ìbí pé òṣèré ṣàlà ṣàwọn kí lónìí àwọn òṣèré la rí lónìí ní ọjọ́ tòní báyìí wọ́n ní pé ká mọ báwọn kí wọ́n lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà pé wọ́n kó ọjọ́ ìbí o ẹgbàá ọdún kan 1 minute jíjọ àṣeyí ṣàmọ́dún long life and prosperity àgbàládùn fún yín pé ètò ẹ̀ṣẹ̀ lọ́dún yìí ẹ̀ tún ṣe èmi more calendar to destroy
lórúkọ Jésù. Ẹni tí ó tún kù náà ni ó bọ́ sí on 23 January 23rd January ọdún tí a wà yìí. Àwọn náà ni Mr. Yemi Sunday Jigan Akala. Bẹ́ẹ̀ ni àwọn lájá CEO Yes FM Ìbàdàn. Yes, akínwọ̀n elétò ni wọ́n náà. Akínwọ̀n pé wọ́n kú ọjọ́ ìbí ìgbádùn kan 1 minute ni. Àwọn jẹ́ CEO ẹni tí ó ní Yes FM Ìbàdàn. Ọmọ Yorùbá àtàtà náà ló ń kí wọn pé wọ́n kú ọjọ́ ìbí o àṣẹ ìṣàmọ́dún ìgbádùn kan 1 minute ni. Mọ́ kàlẹ́ndà to destroy ẹ̀mí wọn máa gùn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n máa pẹ́ láyé. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ náà tí ó wà lọ́wọ́ wọn kò ní jọ́dọ̀ àmì àṣẹ Olódùmarè. Ká tó máa lọ ó sì kó àwọn èèyàn péréte tá a fẹ́ kí ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ ká ṣe sáré dójú ọ̀dà ká tún mọ nǹkan tó tún lọ bẹ́ẹ̀ ni à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò àṣẹwàpá lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà náà la wà. Máyọ̀wá David ọmọ Àjàní náà ló wà lórí ètò pẹ̀lú yín náà. Ká tó máa lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ ká tó lọ sójú ọjà ẹni tí a ti fẹ́ kù wọ́n sì kù náà tí a fẹ́ kí wọ́n kù náà wọ́n kù bíi mélòó kan lọ́wọ́ mi níbí. Àwọn náà ni wọ́n ṣe ọjọ́ ìbí ní January 24. A kí wọn pé àṣẹ ìṣàbọ̀dọ̀ wọ́n kàlẹ́ndà to destroy. Happy birthday to long life and prosperity. Bọ́lá Ọlátúbọ̀sún mọ́mì Tóyọ̀sí ìyàwó Èṣùpòfo ní ìlú Àkúrẹ́. Happy birthday to you. Long life and prosperity. Ìgbà ọdún kan 1 minute níjọ́ àṣẹ ìṣàmọ́dún. Tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà náà ló ń kí yín pé ká ṣe é pẹ̀lẹ́ ká kí yín dáadáa ká kí yín ká dẹ̀ náwó ṣe é pé ẹ kú ọjọ́ ìbí àṣẹ ìṣàmọ́dún. Ìgbà ọdún kan 1 minute ni. Mọ́ kàlẹ́ndà to destroy. Èyí tí a ṣe lọ́dún yìí àjò èyí tí ó ń bọ̀ ní ọdún tí ń bọ̀ àmín. Bẹ́ẹ̀ ni àṣẹ ìṣàmọ́dún. Ẹni tí ó tún kù náà ni January 24 bákan náà làwọn náà. Àwọn náà ni Motilọ́lá Akínládé òṣèré náà làwọn náà. Àwọn náà ní pé ká mọ̀ kí wọn pé àwọn náà ṣọjọ́ ìbí ní January 24 èyí tí ń ṣe àná. Ó pé ká mọ̀ kí wọn lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà pé àṣẹ ìṣàmọ́dún mọ́ kàlẹ́ndà to destroy. Ìgbà ọdún kan 1 minute ni àṣẹ ìṣàmọ́dún. Ó ti tán náà nìyẹn àti káṣẹ́ rẹ̀ nílẹ̀ náà nìyẹn. Lórí ètò ètò àṣẹwàpá lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà òun náà ni àti ń kí Máyọ̀wá David ọmọ Àjàní lórúkọ mi lẹ́ẹ̀kan ṣe Àjàní bàbá tó bí mi lọ́mọ. Ẹ̀yin ènìyàn tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọ̀ọ́ ẹ bá wa like fídíò yìí kẹ́ ẹ share rẹ̀ kẹ́ ẹ dẹ̀ follow wa. Follow yẹn gangan ló ṣe kókó. Ẹ follow wa kẹ́ ẹ dẹ̀ bá wa share kẹ́ ẹ like pẹ̀lú. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe Ọlọ́run náà yóò mọ̀ bùkún fún yín o àmín àṣẹ Olódùmarè. Máyọ̀wá David ọmọ Àjàní lórúkọ mi lẹ́ẹ̀kan ṣe ẹ̀yin ará lè share wa pa o á tún mọ pàdé. Don't worry, no panic, no confusion for your standout and standard events like Alaga Iduro, Alaga Ijoko, birthday, introduction, engagement, bridal shower, MC, wedding, event plan. Contact Mrs. Bolanle Olatubosun at number 32 Olopejojo Street, Ijoka Road, Akure, Ondo State, or call 08062175953 or 09075915037. Ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Ebenezer ìwà rẹ̀ ọ́ níbi tẹ̀ràn wá lọ́wọ́ dé. Ká máa jó káyọ̀ ká fògo fólú. Nínú ìrìnkèrindò mi láyé, ìwọ ló bá mi ṣe àlùbáríkà tó wá mi rí èmi kọ́ iṣẹ́ Ọlọ́run ni. Ewu gbogbo tí mo là kọjá ìmọ̀ ìṣàgbára mi àtinúdá tí mo ní ló jẹ́ kí n dúpẹ́ oore. Ẹbí ní